Àgọ́ onílé ṣe ká wọlé o, àgọ́ àlejò ṣe ká máa bọ̀. Àkànní Túndé o, yàgò lọ́nà. Akéwì mọ̀mọ́dé o, yàgò lọ́nà. Àgbáyé tún ti dé o, yàgò lọ́nà. Èmi Àkànní Akéwì Agbaye mo mà tún ti dé o. Èmi Àkànní Túndé sí gbàgede lónìí. Mo tún ti dé nítorí abiyamọ agbọ̀já gbọ̀rọ̀ pọ̀nmọ́. Mama Yusuf o, Àbákẹ́ tí ń sọjọ́ bí lónìí. Kórílákùn kó jẹ́ ọpẹ́ nílé ayé o. Mọ́mísí Azeez olóríire, ó máa kú ọdún òní. Òkú ìyẹ́dún, mo lọ́dún ayọ̀ ló sì mọ̀ ṣe. Lágbára lọ́wọ́ lọ́hùn ọba. Àbákẹ́ o, Àbákẹ́ Adé, dákun mọ́ fìwé lórí mi. Mọ̀mọ́ dákun mọ́ sọ pé mo bá ọ láyé, mo pè ọ́ lórúkọ. Mẹ̀bí lórúkọ là ń pọ̀ baládé o. Lórúkọ là ń péjọ iye. Mẹ̀bí lórúkọ ni wọ́n ń pè lọ́n bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Orí gangan, màmí Àbákẹ́ Adé, àwọn ọmọ rẹ ló gbé mi wá bí o. Yusuf bàbá àbèjì ló rán mi wá. Ó ní Àkànní Akewi dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde. Wọ́n bá mi kí wúrà mi dáadáa. Èèyàn pàtàkì tí mo bá ròde ni. Àmọ́lẹ́wà màmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Àbíwá tútù bí àdàbàṣá ni mo pé o bá ń kí o. Màmí ìyá onígàrí o. Ìwọ wá ní báwọn kú fọ́tà yọ. Ìwọ wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ. Ìwọ wá ní báwọn kú ní rèwerèwe. Ìwọ wá ní báwọn mọ sáré ọmọ nílé ayé tó wá. Àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé yí pẹ́. Láṣẹ Elédùmarè ọba ni. Màmí Àbákẹ́ o, mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé o rọ́dún tuntun. Mẹ̀bí ọ̀pọ̀ ni wọ́n jọ bí yìí o. Wọ́n ò di wákàtí ọ̀wọ̀ yìí. Mrs. Kushima, mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Jíkí. Ọba Àjígẹ̀ o, ọba tí ń jẹ́ ìmì ni. Ọba tí ò lọ́lá fi wé, ọba tí ò lọ́lá fi jọ. Màmí Àbákẹ́, mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé o rọ́dún tuntun. Àṣeyí sá mọ́dún, ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Ọ̀rọ̀ rẹ̀ ò wá ní báráyé nú, ó wá ní dẹni àgbẹ̀gbìn. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, gbogbo iṣẹ́ tó fojú ọwọ́ rẹ̀ ṣe. Màmí Àbákẹ́ o, mo ní ò wá nífẹ̀ẹ́ yọwọ́ rẹ̀ dànù. Lọ́lọ́run ọba Yusuf bàbá àbèjì ló pé wá mọ̀ pé ọ bí ológun ẹrú o. Gbogbo àwọn ọmọ rẹ̀ lọ́ní wá mọ̀ pé ọ bí ológun ìwọ̀fà. Yusuf Popsi ìbejì lónìí wá mọ̀ pé ọ bí wọ́n ti ń pọ̀ baládé o. Ó ní mọ̀ pé ọ bí wọ́n ti ń pè bọ̀rọ̀ kí ní olówó láwùjọ ni. Ó ní kó pẹ́ láyé kan ìkése. Ó ní ò wá ní kú ní rèwerèwe. Àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́. Lọ́lọ́run ọba, òun lé ọmọ olówó dúró o. Mo ní ọmọ jẹ́ mi ní gbèjègbèjọ. Màmí Mrs. Kushima, ìwọ gangan ni mò ń kó bẹ́rẹ́ fún lọ́wọ́ o. Azeez àti Afeez wípé ìyá ni wo rẹ̀ ní nílé ayé o. Gàfá ní ìyá ńlá àbá máa bọ̀, àbá fún ìṣàsílẹ̀. Gani òní kó yí dákun kó jẹ́ ògbó bí olúgbogbo ti igbó. Kó ní wá dákun kó jẹ́ ògbó bí olúgbogbo ti igbó nílé ayé. Sami àti ní ìwò wá ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ. Ṣẹ̀fí wípé ìlàyé aláwòrán bí ọba mi òkú ní jẹ́ òkànjúkú máa mi. Sídíkàtì ni onífọdún eléyìí ṣàṣe mọ́. Ó mọ̀ nímọ̀ ní aláyé tó ó bá wọn wá. Láṣẹ Elédùmarè ọba. Màmí Àbákẹ́ o, orí gangan. Gbogbo àwọn ọmọ tó bí pátápátá alálùbáríkà ọmọ ni wọ́n o. Orí wa jẹ́ òpẹ́ bí mọ̀pẹ́ ṣe ń pẹ́. Kó làbí alágbẹ̀dẹ ọ̀run. Kó má ṣe fọjọ́ bí tó ní ṣáṣe mọ́. Lọ́lọ́run ọba. Ìlọ́wádìílé àwọn bàbá rẹ̀. Màmí Àbákẹ́ járelé o. Járelé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Bẹ́bẹ́ yìí lọ́mọ olówó dúró o. Ọmọ Ajíbọ́sùn, ọmọ Ajífẹ́gbẹ́ ṣeré. Ọmọ Tòpótò lówù, ọmọ owó kì í jà. Bẹ́ẹ̀ ni wọ́n rọrùn o. Àwí mẹ́nu kúrò ń tó wú. Ọmọ Ajílì, ọmọ Ajílì, ọmọ Ajílàlà ẹ̀ṣọ́. Ọmọ Ajíbọ́sùn, ọmọ Ajífọ̀jọ́ gbogbo dára bí egbin. Ọmọ arígbá lábòwò nìyí. Ẹ̀yin lọ́mọ atẹ́lí gboyè, ọmọ àfihàn gboyè. Àtẹwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n mú gboyè nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí yín lọ́mọ gangan ni. Ẹ̀yin lọ́mọ lọ́rọ̀, ọmọ olówó dúró. Ọmọ àsọ̀rọ̀ gbìmọ̀, ọmọ òwú lákàtì, ọmọ òwú gbòǹgbò.
bẹ́ẹ̀ ṣe mọ́lẹ̀ ṣe ń ṣẹ̀ṣọ́ bí bàbá yín ṣe lówó ní ṣe ń ṣoge ẹ̀yin lọ́mọ bá ní onímàtà ọ̀la màtà àrèmára màtà màlà ní òjá mẹ́ni màtà lówó dúró ilé bàbá tí wọ́n gbé bí yín lọ́mọ gangan ni kò máa séyàn tó burẹ́wà nílé àwọn bàbá tí wọ́n gbé bí yín lọ́mọ gangan ni torí pé wúrẹ́ bá burẹ́wà ẹbọ ni bàbá yín fi ṣe mágùn tán bá burẹ́wà ẹbọ ni bàbá yín fi ṣe bódìdí ènìyàn ló bá burẹ́wà lówù orò ní gbèrú wọn lọ òwú ló kọ́kọ́ gbàdé o ọmọ àsùnkún gbàdé ni bàbá yín ṣe lọ́jọ́ tọ́mọ olówó dúró ọmọ lábẹ́rẹ́ ìjọgbọ́mọ rẹ̀ lọ kí bàbá rẹ̀ ọyìn rìn ìsà ọmọ sunkún títí ọmọ dákẹ́ ẹkún ni wọ́n bá gbádé lọ́mọ lórí lọ́mọ bá dákẹ́ ẹkún bí wọ́n ti gbádé òun kúrò lórí ọmọ bá tún bó sẹ́kún ní bàbá Odùduwà bá kó ní ọmọ pé kọ́mọ olówó dúró mọ́ gbádé lọ lòwú fi kọ́kọ́ gbádé nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí yín lọ́mọ gangan ni màmí àbákẹ́mu ló kú ọdún ó sì kú àṣeyẹ ni ǹjẹ́ kán bá ní ìta ní nǹkan ìwé kí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abímbọ́lá ìtara ẹ̀ fẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.